Ọ̀rọ̀ ti rí ojú yìí dáadáa lórí amóhùnmáwòrán. Ọdún níyẹn kì í ṣàìmọ̀ fọlọ́kọ ṣùgbọ́n ọjọ́ ti pẹ́ o. Kí wàá ní àṣírí ẹwà yín láti ìgbà yẹn tí ojú yín fi gúrégédì sí àti pé kí lorúkọ yín? Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ mi ni ìyáàfin Títílọlá Àjàyí Bẹ̀bẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Jumoke Eletekete. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọjọ́ tí ń pagún mi bọ̀ tipẹ́tipẹ́ o. Torí ta bá kà lẹ́ni èjì mo pé 47 years on stage lọ́dún yìí. Ọlọ́run ṣeun láti gbà yẹn. Ọlọ́run ò bà wọ̀ mi jẹ́. Ọlọ́run ò bojú mi jẹ́. Mo fi iṣẹ́ ìrànmọ́ nílé ìwé bó tiẹ̀ jẹ́ pé ó yẹ ká ti jù báyìí lọ. Àmọ́ Ọlọ́run ló ní déédéé. Ó yí Ọlọ́run bó ṣe ń kú. Gbogbo èèyàn mọ̀ yín sí Jumoke Eletekete. Ǹjẹ́ ẹ lè sọ fún wa báwo lorúkọ yẹn ṣe ṣẹlẹ̀? Ẹ ṣé ní ọdún tó pọ̀ sẹ́yìn tí mo sọ. Mo ti mú páàtì kan tí mò ń ṣe tí gbogbo ayé ti mọ̀ tá à ń ṣe rìhásà yìí. Ó kàn yá ni àbúrò ọ̀gá mi wá dé. Wọ́n wá ní àbúrò àwọn ìlú tí ń ṣe lọ tipẹ́tipẹ́ nígbà tẹ́mi ò ìbẹ̀rẹ̀ tíátà pé ó máa gba páàtì àfi tí mo bá lè ṣọ̀rẹ́. Ọ̀rẹ́ kẹ̀ lórúkọ tó jẹ́ pé mo dẹ̀ ń wórúkọ. Nígbà tó wá di pé a fẹ́ rìkọ́dù ṣẹ̀yìn kan ẹ̀kọ́ wẹ̀ sọ́kọlọ pé ṣebí mo jèrè ní wọn sámú ẹni mo gbọ̀ pọ̀ bí gbogbo ayé ṣe tẹ́wọ́ gbà lé mi nìyí tí mo wá ń kíra pé èmi Jumoke ni mo jẹ́nu fíìmù mo wá ní èmi Eletekete bí mo ṣe dé Eletekete dèní nìyí. Játẹ̀lé mọ nǹkan tó gbé yín wọnú iṣẹ́ tíátà. Ẹ̀jẹ̀ níṣẹ́ tíátà ẹ̀jẹ̀ ló wà nú ẹ̀jẹ̀ mi ni nígbà tí mò ń lọ sí skul ní ọdún tó pọ̀ díẹ̀ sẹ́yìn tí tíṣà bá wọ kíláàsì lọ bá ń kọ́ wa ní nǹkan mi ò gbọ́ o níṣẹ́ ni màmá fọkàn mi ṣe tíátà tí n bá wà ń bẹdrúùmù nílé ọ̀rọ̀ tíátà ni màmá tí màmá dérè ṣe ni ó fẹ́ sọ mí di nǹkan mi tí màmá tó bí mi yọ ẹgbà ṣé iṣẹ́ yìí ò ti fẹ́ sọ ẹ́ di nǹkan mi ìbàyìí àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo fi iṣẹ́ náà ayé mọ̀ mí nídìí ẹ̀ ó kàn wá kú pé káyé ràn mí lọ́wọ́ kémi náà jù báyìí lọ ibi tó kù sí nìyẹn. Ẹ ṣé mà lẹ́nu ijọ́ mẹ́ta yìí ni ọ̀gbẹ́ni Kúnlé Afọdúnrìn ni yóò máa ń lọ sọ́dọ̀ àwọn ẹ̀yìn àgbà ọ̀jẹ̀ eléré pàápàá àwọn tí wọ́n pé ayé ti fẹ́ máa tí wọ́n ti fẹ́ kúrò ní mákẹ́ẹ̀tì díẹ̀díẹ̀ ó wá rántí yín ó ń túlé kan gbogbo yín bíi aṣọ tó ti pẹ́ nínú wardrobe so mo wá wò pé ojú wo lẹ fi kọ sí ìwà tí Kúnlé Afọdúnrìn wù. Inú mi dùn sí ọmọ alálùbáríkà ni o ojoojúmọ́ ni mò ń gbàdúrà fún mo wá ń bẹ lọ́hùn pé kí Kúnlé Afọdún ti rántí èmi náà mo tún dúró fúnra ara mi bá mi wá gbà mí èèyàn mi ni ṣé kò wàá mọ̀ pé nìkan wà tó jẹ́ Jumoke kọ́mọ Nàìjíríà ràn mí lọ́wọ́ èmi náà ní ìdìrànlọ́wọ́ bí mo ṣe wà yìí o bẹ́ẹ̀ ṣe ń wò mí tí ń bá wọ mọ́tò díẹ̀ mò ń fẹsẹ̀ díẹ̀ kù mí kì í ṣe rán o ọ̀pọ̀dì lẹ̀ ń wò ó ṣe rí ẹ́ńjìnì tó wà nínú ó ní agbára Ọlọ́run Olódùmarè kó ṣàánú àwọn òṣèré orí ìtàgé. Àmì a notice pé àwọn òṣèré tíátà obìnrin ayé ìsìn wọ́n ń rọ́wọ́ mú ju èyí tí ayé ìgbà yẹn lọ kí ló ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé iṣẹ́ tíátà àtijọ́ lè fi wéètì sí àwọn ọmọ in fact tí ò bá tiẹ̀ jẹ́ pé mo lórúkọ bóyá mi ìbá ti bínú lọ jókòó àti pé inú ẹ̀jẹ̀ níṣẹ́ tíátà kí wọ́n jọ kọ́ máa rántí àwọn dìrẹ́tọ̀ wa ni wọn kàn kọ́ tiẹ̀ máa rántí wa àwa ni àgbàlagbà ti iṣẹ́ yìí gbogbo tí wọ́n ń ṣe lẹ́nìí àwa náà la polish rẹ̀ tó fi dán wọn kọ́ tiẹ̀ máa rí kọ́ máa rántí wa ṣẹ́rí bẹ́ẹ̀ ṣé ń wò mí ọ̀pọ̀lọpọ̀ ní àjẹ́ nìkan ni Jumoke lè ṣe kì í ṣe àjẹ́ nìkan bí mo ṣe wà professional kò sí pọ́ọ̀tì tí mi ò lè ṣe ẹ jọ ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ o ìrànlọ́wọ́ yín ni mò ń fẹ́ bọ́dì ilẹ̀ ń wò kò sẹ́ńjìnì ń bẹ̀ ẹ bá mi sọ fún Kúnlé Afọdún kó ràn mí lọ́wọ́ kó ṣàánú kó gbé mi sí gbangba mo ní ìdí ọ̀dọ́ ẹsẹ̀ ni mo fi kó ẹsẹ̀ ni mo fi débi o tó bá ní kinní kan fẹ́ ṣe ń bì ká máa wọ́wọ́ mọ́tò ká tó lè débẹ̀ tí ò bá ti yọwọ́ mọ́tò àlọ́ ni ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o àtijọ́ àti mo ní agbára Ọlọ́run ọlọ́jọ́ òní kò ṣà. Bàbá ní ká fojú inú wò mo fẹ́ gbé yín rìn díẹ̀ àgbà ọ̀jẹ̀ ní nínú eré tíátà láwùjọ àwọn òṣèré tíátà nígbà yẹn ẹ̀yin witness ìgbà tí ó jẹ́ eré orí ìtàgé lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run tún fún yín ní àǹfààní láti tún máa ṣe fíìmù àgbéléwò tá bá ní ká gbé méjèèjì léwọ̀n èwo lẹ rò pé ó gbópọn jù nínú méjèèjì èwo
ló jẹ́ èyí tó láàmìlaka jù. Ojú ló là o ṣẹ́rí nígbà táwa ń kọ́ṣẹ́ ìyẹn gangan ló láàmìlaka jù nígbà yẹn a máa ṣe fi à ń lọ sórí tẹlifíṣàn à ń lọ sórí stage à ń move wọn á rí wa pé lóòótọ́ à ń ṣe iṣẹ́ ẹ wò ẹ gbàgbé bó ṣe ń lọ Jumoke heart tọ́yàn bá dára ẹ̀ lójú kọsọ̀ mo dára mi lójú níbi tí mo mọ iṣẹ́ eré orí ìtàgé tí n bá wà lójú oorun tí ẹ bá bá mi sọ mo mẹ̀sì tí máa fi tàtijọ́ yẹn ló dá àmọ́ kò sí ohun tá a lè ṣe ayé ọ̀làjú la wà yìí if you can't beat them join them. Ipa àjẹtẹ̀ tí ẹ máa ń kó nínú fíìmù ǹjẹ́ rí ìpèníjà látọ̀dọ̀ àwọn ẹ̀wọ̀n pé àjẹnú fíìmù lẹ́yìn ǹjẹ́ rí ìpèníjà bẹ́ẹ̀ tí ẹ rí fìrìfìrì pé àwọn àjẹ́ àbí àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n bá yín fà á ọ̀dọ̀ yín wò. mo rí o tí bá ní mi ò kí irọ́ ni mo pa fún un ọ̀rọ̀ tí mò ń sọ yóò pé ọdún mẹ́wàá lọ́dún nígbà náà mo wà nílé mi rẹ́ǹtì tí mò ń gbé lágbègbè ẹ jẹ́ mọ̀ pé torí pé mò ń ṣeré àjẹ́ ìwọ̀n láìpẹ́ nínú ilé tí mò ń gbé ẹ jẹ́ mọ̀ pé ọmọ kan kú lé wa wọ́n dẹ̀ gbé sẹ́yìn bí front page Jumoke Eletekete ọmọkùnrin ọdún lágbègbè tí mi mọ́wọ́ tí wọ́n wá lọ kó kẹ́sẹ̀tì tí mo ti pààyàn nínú fíìmù wọ́n fi polówó mélòó la fẹ́ kà ọpẹ́lọpẹ́ pé mo dúró déédéé nínú iṣẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé wọ́n lọ sí Muri International wọ́n lọ sọ̀rọ̀ níbẹ̀ ọ̀rọ̀ pọ̀ kó tó di pé àwọn èèyàn ṣíjú ní ara mi díẹ̀ àbí ńgbà tí mo kó kúrò ní ilé kan sílé kan àti kẹrù dédé àti sanwó àti kúnlé wọ́n ní kí n má ja ẹrù yẹn madam ẹ bọ́ọ̀lẹ̀ kẹwàá mo dẹ̀ bọ́ọ̀lẹ̀ mo lọ bá láńlọ́ọ̀dù láti máa sọ fún mi pé tí wọ́n fẹ́ bá gbélé ló lágbára jù àwọn tẹ́láǹtì láwọn ò lè bàjẹ́ pépé. ẹni pé wọ́n rò bá jẹ́ yín lójú ayé. mo bínú kọ́ yàrá kan tí mò ń forí pamọ́ sí pẹ̀lú àwọn èèyàn nítorí pé mi ò rí lè gbà mo bínú kọ́ yàrá kan tí mò ń fi orí pamọ́ sí pẹ̀lú àwọn ìjọba ràn mí lọ́wọ́ mo ní ìdìrànlọ́wọ́. ṣé kí ni kí àwọn olólùfẹ́ yìí máa retí látọ̀dọ̀ yín. wọ́n ti ẹ̀ tí ì lè retí nǹkan kan owó kan ní bí téèyàn bá jẹun yóò ló máa dáná fíìmù kalẹ̀ fíìmù hùn mí ṣe mi ò rówó ṣe nǹkan rìnsẹ́ hùn mí lò mi ò rí kí n tiẹ̀ jókòó sí ṣọ́ọ̀bù kan kébì náà nínú ẹjọ́ kí iṣẹ́ jẹ́ káwọn ọmọ mi jẹ ká yó kò síṣẹ́ tí mi lè ṣe o owó ni mi ò ní o kí wọ́n ṣàánú mi o mo ní ìdí owó ẹgbà mi ẹ má wo bọ́ọ̀dì o bọ́ọ̀dì lẹ̀ ń wò ó mo kàn dọ́gbọ́n fi para pa ni kò sí nǹkan kan.